lẹ́yìn ọdún méjì ìjọba àpapọ̀ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ìkórèmàdù. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti rí i pé wọ́n gbé ìgbẹ́jọ́ igbákejì ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ ìkérèmàdù ẹni tó ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ lórílẹ̀-èdè United Kingdom wá sí Nàìjíríà. Oṣù karùn-ún ọdún 2023 ni wọ́n ju ìkérèmàdù sí ẹ̀wọ̀n l'Amẹ́ríkà lórí ẹ̀sùn yíyọ ẹ̀yà ara èèyàn lọ́nà àìtọ́. Ní báyìí ìjọba àpapọ̀ ti rán àwọn aṣojú lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà láti bá àwọn aláṣẹ wọn sọ̀rọ̀. Àwọn aṣojú ọ̀hún tí wọ́n bá àwọn aláṣẹ ọ́fíìsì ètò ìdájọ́ lórílẹ̀-èdè United Kingdom sọ̀rọ̀ ní mínísítà fún ọ̀rọ̀ òkèèrè Yusuf Maitama-Tuga àti mínísítà fún ètò ìdájọ́ Lateef Fagbemi. Àwọn aṣojú ọ̀hún ni ambassadọ Mohammed Maidugu ti ṣe kọmíṣánná àgbà fún ilẹ̀ Amẹ́ríkà gbà lálejò. Níbi ìpàdé ọ̀hún ni wọ́n ti sọ èròǹgbà ààrẹ Tinubu láti lè rí ìkérèmàdù gbà padà sílẹ̀ láti wá ṣe ẹ̀wọ̀n rẹ̀ tó kù lórílẹ̀‐èdè yìí. Ike ìkérèmàdù ní ilé-ẹjọ́ kan l'Amẹ́ríkà jù sẹ́wọ̀n ọdún 9 àti oṣù 8 lórí ẹ̀sùn náà.